ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbà wùdà ọlọ́run èrè bàtúbà ẹ mọ́jàyà ló lo gbanigbani ní tá a sáyá àyàn ológo agbé ọ̀gá ṣọlọ́ba àwọn ọba olúwa àwọn olúwa bàbá gbọ́ ọpẹ́ wa jésù olúwa wa àmín 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 lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti jẹjẹrẹ wákàtí ọ̀wọ̀ yìí ọba tó mẹ́mí àti yín rí ìmọ́lẹ̀ ọjọ́ ìnàbà tó mú wa wà láyé wà láàyè
ọba tí ò jẹ́ kó ń bi kó ṣẹlẹ̀ sí wa dúpẹ́ àyìn lógo wa gbéga. Olúwa kó gbọ́ ọpẹ́ wa. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ohun Olúwa náà rèé láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun Olúwa náà máa wá ní ìjọ́ mẹ́jọ mẹ́jọ tènírè ní òní láti wá sí etí àwọn ọmọ ènìyàn tí Ọlọ́run dá sínú ayé ní òní ní ìlú àti ìletò àti gbogbo orílẹ̀-èdè tí ẹ ti ń wò mí. Mo kí yín kàsán gbogbo ibi tí ẹ wà lórúkọ Jésù. àwọn onígbèrè tíjọ ànídẹ́ni ìtanù. Ohun Olúwa náà rèé tó wá látẹnu ìyá àdúrà Eriabanise JP. Eriabanise JP láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Lórúkọ Jésù Olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò, yóò fàánú gbà wá. Ara àánú gbà, ọfà ayọ̀fẹ̀ èṣù ní bà wá. A yìn Ọlọ́run lórí ìrìn àjò ayé wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpèjúbà àbùdá Ọlọ́run ẹ̀rí. Ọba tó bá yẹ mọ́jàyà lólu gbanigbani tá a sẹ́yà dúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣeun. Ètò àánú ẹ̀dùn lẹ́lẹ́ lájẹ̀dẹ̀ wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tí ò jádò, ọba tí ò jẹ́ orí fún wa bí èṣù àti ìkáṣe fẹ́. Ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó dàpọ̀ máa yọ̀ fún wa. Ọba tí ò jẹ́ kí ọfà ayọ̀fẹ̀ èṣù kó bà wá. Ọba tí ò jẹ́ kí wàhálà ìdààmú kó wọ ẹnu ilé wa. A yìn àgbẹ̀ ọ̀gá, a yìn títí. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjọ títí wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tí ò jẹ́ kí èmi àti nǹkan ti dẹ́ni ìtanù. Ọba tí ò jẹ́ kí ilẹ̀ kó ti ga jù wá lọ. A yìn lógo agbéga. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK ní ìlú London bẹ́ẹ̀ yẹn. A dúpẹ́ lọ́wọ́ wọn àti àwọn àti ìgbìmọ̀ wọn. A dúpẹ́ lórúkọ Jésù ẹ̀ ní gbèrè tìjú. Iléeṣẹ́ náà ò ní di títì pa. Ọfà ayọ̀fẹ̀ èṣù ní bà yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ èyí tí ẹ fún gbogbo àgbáyé láti máa gbọ́ ohun Olúwa látẹnu ìyá àdúrà Eriabanise JP. Lórúkọ Jésù ẹ̀yin náà ò ní gbèrè tìjú. Ohun Olúwa sínú ayé náà kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Lórúkọ Jésù ẹ̀ ní dẹni ìtanù. Iṣẹ́ yẹn ò ní di títì pa. A yìn lógo. Ǹjẹ́ a ti gbé Bíbélì wa? Mọ́mì dádì ẹ jẹ́ ká gbé Bíbélì wa ń lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sán yìí. Ẹ jẹ́ ká gbé Bíbélì ọmọ sọ́kúta bá ti dé. Tẹ́ bá ti fẹ́ gbọ́ ohun Olúwa yìí ẹ jẹ́ ká máa gbé Bíbélì wa sí ẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ nínú Bíbélì náà láti sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀rí nínú ẹ̀ náà ní inú ọ̀rọ̀ Ọlọ́run tá a bá sọ náà láti fi yan àdúrà èyí tó lè tún ayé wa ṣe, tó lè fi ògo sínú ayé wa, èyí tó lè mú ìtìjú àti ẹ̀gàn kúrò lórí ìrìn àjò ayé wa. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa. Ẹ̀rí mo ti gbé tèmi náà lórúkọ Jésù àwọn onígbèrè tìjú. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ bá wa sọ ní ọ̀sán yìí? Ó ṣe iyebíye. Kò tiẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì tí ò ṣe iyebíye rárá. Gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú Bíbélì ló ṣe kíni ni wọ́n ṣe iyebíye. Lórúkọ Jésù sọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa kò ní di sọ̀rọ̀ òdì sí. Ẹ jẹ́ ká gbé Bíbélì wa. Ohun tí mo fẹ́ ká sọ ní ọ̀sán yìí, ohun tí mo fẹ́ ká jọ yẹ̀wò mi àti yín, mọ́mì dádì, gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká jọ máa bára wa rìn lórí ìrìn àjò yìí. Lórúkọ Jésù àwọn onídẹni ìtanù. Ní ìjọ́ kan omi ò mọ́rí kò ní fọ̀ sí wa. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ ká jọ yẹ̀wò ní ọ̀sán yìí, táàdì ẹ̀jọ́ fi gbàdúrà. Nínú ìwé Genesis ló mọ̀ wá. Ẹ jẹ́ ká wo ìwé Genesis wa. Ẹ jẹ́ lọ sí ìwé Genesis 49. Fásitì tí mo fẹ́ lò ń bí òpọ̀ rárá. Bẹ́ẹ̀ ni fásitì mẹ́rin péré ni mo fẹ́ lò nínú ẹ̀. 49. Genesis 49. Ẹ jẹ́ lọ 1 to 4 rẹ̀. Òun ni mo fẹ́ fi sọ̀rọ̀ ní ọ̀sán yìí. Ṣé a ti ṣe? Mọ́mì dáàdì ṣé a ti débẹ̀? Ọ̀rọ̀ tó wà níbẹ̀ ọ̀rọ̀ tó ṣe iyebíye ni fún àwọn òbí àti fún ọmọ sí òbí rẹ̀. Bẹ́ẹ̀ ni dáàdì, ọmọ sí òbí àti òbí sí ọmọ. A rí gbogbo tó ń bẹ nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ gan. Èyí tí òbí fà sínú ayé ọmọ ló pọ̀ jù. A rí nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ gan. Èyí tí ọmọ fi ara rẹ̀ gbà láti ara òbí ló pọ̀ jù. A rí ní ọwọ́ tí a wà yìí àti ìlú àti orílẹ̀-èdè tá a wà yìí. Èyí tí ọmọ fi ọwọ́ ara ẹ̀ fà ló pọ̀ jù. Kí ló dé tó yẹ ká tètè ṣe? Kí ló dé tá a tètè ṣe? Ǹjẹ́ ó yẹ ká fara gbé ègún látara òbí bí? Ṣó yẹ kí ẹ̀ṣẹ̀ tàbí ìwà kan kó mú wa kọlu òbí wa bí? Mò ń béèrè yìí ni lọ́wọ́ àwọn ọmọ tá a jẹ́ ọmọ kéékèèké ní ọwọ́ àwọn òbí wa lọ́wọ́lọ́wọ́.
ṣé ìṣe kan, ìwà kan tàbí ohun kan ó lè jẹ́ fẹsẹ̀ kọ tàbí fi ara kọ lára òbí wa bí? ọ̀rọ̀ yìí ni mò ń béèrè lọ́wọ́ wa. ṣé àti wu ìwà kan débi pé a lè tibẹ̀ gba ohun tí ò yẹ ká gbà láti ara òbí? ẹ̀yin òbí, ǹjẹ́ àti wò pé ohun tó ọmọ ṣe ní àkókò yìí ó ti mú wa bínú jù láti ṣe kíni, láti fi ìrìn àjò ọmọ sí inú èyí tí ò lè ní ògo. ẹ rí i pé àwọn ọ̀rọ̀ méjèèjì yìí wọ́n takora wọn. mọ́mì dádì, àǹtí mi, gbogbo àwọn tá a ti ṣàbíamọ, gbogbo àwọn tá a ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàbíamọ lọ́wọ́lọ́wọ́. tí a bá lọ wo ìwé Genesis 49 yìí 1-4, a rí wípé nípa ìwà tí ọmọ wù sí òbí rẹ̀, ṣé kò fa ègún wọnú ayé rẹ̀? ṣé kò fa èpè láti ẹnu òbí sí ayé rẹ̀? kí ni tí ọmọ lè máa dáwọ́lé tá a mọ̀ pé ohun tó burú jù, tá a mọ̀ pé ohun tí ò dáa, ṣùgbọ́n tá a bá ti ń kìlọ̀ fún, kì í ṣe pé ká fi tinútinú àti ti gbogbo ìrìn àjò ayé wa ká fi gégùn fún ọmọ. mọ́mì dádì, ṣé àti wu ìwà tí ò yẹ ká wù ní ìgbà ìwé wa bí? òkè, dádì ní a kò mọ ìgbà ìwé wa. lótìtọ́ ni mọ́mì, a kò mọ ìgbà ìwé wa. ṣùgbọ́n lákòókò tá a bá ti wá mọ Ọlọ́run, lákòókò náà la máa fi sọ fún Ọlọ́run àti ìrìn àjò wa pé gbogbo ohun tá a lè ti fi ṣe ẹ̀ṣẹ̀ ní ìgbèwe, nígbà tí àwo ò mọ̀, nígbà tí àwo ètí ìgbọ́n, nígbà tí òye ayé kèétí ìyé wa, nígbà tí a ti mọ òye ayé, tí òye ayé ètí ìfi ara hàn wá. ẹ kú rí pé èmi àti yín dádì mọ́mì, a kàn dé inú ayé ńgbà tá a dàgbà la mọ̀ pé inú ayé rèé. kò sẹ́ni tó lè sọ ìgbà tí àkókò fúnra rẹ̀ pé tóun dérè. àfi bàbá àti màmá tó bá ní àkọsílẹ̀ pé wákàtí báyìí, aago kan, wákàtí ìṣẹ́jú, ètò wáyé rè, àti ijọ́ àti oṣù àti ọdún rè. bí àwọn bàbá ò bá ní àkọsílẹ̀ rẹ̀, mọ́mì dádì, kò ṣe pàtàkì, kò sì ṣeé ṣe láti sọ fún wa pé ìgbà tí àkókò tí a dé inú ayé rèé. tó bá wá rí bẹ́ẹ̀, kí ni ohun tí ọmọ lè ṣe ní ìgbà èwe, ní ìgbà tí ò gbọ́n, tí a wá lè rò ó pé ìdájọ́ inú ńlá ò ṣe fún ọmọ yẹn? ó dàbí ayé ṣe wá ń lọ nísinsìnyí, ní ìròyìn ìrọ̀lẹ́ alẹ́ tí à ń gbọ́ báyìí, ìròyìn ìrọ̀lẹ́ ayé là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣé ẹ̀ṣẹ̀ àti ègún kọ́ ló ń fa wàhálà yìí ni? mo béèrè ní dádì, ṣé ẹ̀ṣẹ̀ àti ègún àti àdámọ̀ àti àbímọ́ kọ́ ló ń fa wàhálà yìí? ṣé ẹ̀ṣẹ̀ àti àdámọ̀ yìí kó ń fa ègún tó ń generate to generation yìí? mọ́mí, a gbọ́dọ̀ gbàdúrà ní ọ̀sán yìí. tí a bá lọ wo ìwé yìí, ìwé Genesis 49 verses 1-4 péré, ọ̀rọ̀ Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ ló wà níbẹ̀ mọ́mí. ọ̀rọ̀ Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ ló wà níbẹ̀, 1-4 péré ló sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí. ẹ rí, ìwà èwe mú ọmọ yẹn gbé ègún láti ara bàbá ẹ̀. bàbá ní ti ọgbọ́n, ní ti agbára, ní ti àkọ́bí, Rúbẹ́nì, ìwọ ni àkọ́bí. ó ní ti ọgbọ́n àti agbára àti ní títayọ, ó ní kò lè wá tayọ. ẹ rí ègún yẹn. ó ní ti rúrú omi, wípé ọmọ tiẹ̀ tara òbí kọ́kọ́ jẹ́ àkọ́bí. ní rúrú omi, òun ni rúrú omi òun, torí ìrúrú omi, ohun tó bá kọ́kọ́ ti ara obìnrin jáde, tàbí ọmọ tó bá kọ́kọ́ ti ara obìnrin jáde, òun ni rúrú omi rẹ̀. ṣùgbọ́n èṣù àti àrékérekè ṣe kíni, ó gbé ọmọ yìí wọ̀ débi pé ó gba ègún láti ara òbí ẹ̀.
bàbá ẹ̀ ní ti ọlá, ní ti gbogbo ògo, ní ti gbogbo ìṣerere, ó ní kò ní tayọ. Ẹ rí, ṣùgbọ́n ọmọ ilé máa wò ó nítorí pé kí ni bàbá rẹ̀, nítorí pé ó gun àkéte òun. ń bọ̀ wá gun àkéte bàbá, ẹ̀yin wá gbọ́ títayọ. Ó ní Rúbẹ́nì ní ti ọgbọ́n, ní ti títayọ ó ní kò lè tayọ. Mọ́mì dádì, ó lè má jẹ́ èmi, ó lè má jẹ́ ìwọ, ṣùgbọ́n a kò mọ tó ń ba ìrìn àjò ayé wa jẹ́ lọ́wọ́lọ́wọ́. Dádì, a kò mọ tó ń fa wàhálà wọ inú ayé wa. Mọ́mì mi, a kò mọ tí a fara gbà láti ara òbí, èyí tó jẹ́ kí ni ó mú wa wá sí ọwọ́ àwọn ènìyàn tí ò yẹ ká bọ́ sí. Ègún a máa fà á, bẹ́ẹ̀ èpè láti ara òbí a máa fà á. Ní ohun tí ò yẹ kéèyàn yàn ní aya, ní ọkọ, nípa ègún àti èpè, ó lè jẹ́ ká ṣìbọ́ sí ọwọ́ bẹ́ẹ̀. Mọ́mì dádì, ṣùgbọ́n agbára wo ló lè tún agbára yẹn ṣe kúrò nínú ayé wa? Náà ni agbára Ọlọ́run alààyè. Agbára Ọlọ́run alààyè ló ṣe kíni, ló lè mú rírú omi wa kó ṣe kíni, kó ní ìsun tó dára. Bí a bá jẹ́ rírú omi, ẹ máa wò pé ẹ̀mí kìkú ṣe àkọ́bí nípa rírú omi ni wọ́n sọ nípa rẹ̀. A lè má jẹ́ àkọ́bí ní tòótọ́, ká jẹ́ èyí tí a wà ní àárín tàbí èyí tó jẹ́ ìgbẹ̀yìn nínú ọmọ bíbí. Ṣé kò yẹ ká tayọ ni? Mo béèrè ìbéèrè yín ni, ṣé kò yẹ ká ti tayọ ju bí a ṣe wà yìí lọ? Mọ́mì, a gba àdúrà, a gbọ́dọ̀ gba àdúrà. Tí a bá lọ wo ọ̀rọ̀ yìí, ẹ ó rí wípé ọ̀rọ̀ tí ò ṣeé ṣe fún ìrìn àjò ayé wa ni kó máa bá ayé wa máa rìn ìrìn àjò. Abájọ tí ìwé Fílípì 2:10 náà sọ, ẹni tó bá ti ní ìgbàgbọ́ tó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ohun gbogbo ni ṣíṣe fún un. Torí pé kí ni, gbogbo ohun tó dára ìkáwọ́ Ọlọ́run ló wà. Ìkáwọ́ Ọlọ́run tó wà yìí náà mo fẹ́ ká fi sọ̀rọ̀ ní ọ̀sán yìí. Ìwé Fílípì 2:10 ni mò ń sọ nípa ẹ̀. Òun náà jẹ́ ká mọ̀ wípé gbogbo ohun tí Ọlọ́run bá ti fi sínú ayé wa, ohun tó gbọ́dọ̀ dára ni. Mọ́mì, á gbàdúrà ní ọ̀sán yìí. Ẹ ó máa wò pé èmi kì í ṣe àkọ́bí, èmi kì í ṣe ìgbẹ̀yìn, àárín ni mo wà. Ṣé ẹni tó wà láàrin ò yẹ kó tayọ ni? Ṣé rúrú omi rẹ̀ kò yẹ kó jẹ́ ohun tí ó dára ni? Mọ́mì, ẹ já bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ náà. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa dáríjì mí. Ipasẹ̀ àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn, mọ́mì dádì, ọ̀nà 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni màá fi bẹ̀bẹ̀ fún ní ọ̀sán yìí. Mọ́mì, ẹ ó sì rí ògo Ọlọ́run, dádì ẹ ó rí ọwọ́ Ọlọ́run pé ẹ ti kúrò nínú ẹ̀ṣẹ̀ náà. Àkọ́kọ́ nínú ẹ̀rẹ́ já sọ fún Ọlọ́run, Olúwa dáríjì mí lórí ohun tí mo gbọ́ ní ọ̀sán yìí. Wípé rúrú omi ni Rúbẹ́nì jẹ́ ṣùgbọ́n kò lè tayọ. Olúwa dáríjì mí, nítorí pé mi kò mọ irú omi tí mo ṣe látara òbí mi. Bàbá o, ó yá mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú gbogbo agbára ẹ̀ṣẹ̀ nínú ayé yín. Mọ́mì dádì, sísítà mi, brọ́dà, ní orúkọ Jésù, Olúwa kó dárí ẹ̀jìn. Rúrú omi gidi lẹ́yìn náà jẹ́ nínú ayé ní orúkọ Jésù. Irú omi yóò sun èso ayọ̀. Ọlọ́run má jẹ̀mú gbogbo rúrú omi ìbànújẹ́ tẹ́ ẹ ti ń fi ojú yín rí yẹn, ètí ń fi etí àti ọwọ́ yín gbọ́ yẹn, ní orúkọ Jésù mo ní yóò panu mọ́ lónìí. Ní orúkọ Jésù gbogbo agbára ẹ̀ṣẹ̀ náà, Olúwa kó mú yín kúrò nínú ẹ̀. Mọ́mì dádì, sísítà, brọ́dà mi, ọkàn yín yóò balẹ̀. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà kejì á lọ sọ fún Ọlọ́run, Ọlọ́run má jẹ̀mú ìgbé ewé mi, èmi ò mọ̀. Ìgbé ewé yín gangan, ẹ ti wá nú ayé náà, ṣùgbọ́n ìgbé ewé yín, ẹ mọ̀ tẹ́ ẹ lè ṣe tó jẹ́ pé bóyá ẹ ti fi kọ́bọ̀ ẹ̀ṣẹ̀ láti ara yín sí ara òbí tó lè mú ègún ọjọ́ tó ti pẹ́ sínú ayé yín. Ọlọ́run má jẹ̀mú yá kó dárí ẹ̀jẹ̀ ní wákàtí ò, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù,
orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú ní ìgbà èwe mi mọ́mì ní ìgbà èwe dádì ní ìgbà èwe yín ẹ ò mọ̀ ṣùgbọ́n ẹ sámọ̀ pé ẹ ṣe ìwé títí ẹ tún fi dá bára yín ní àgbà ni gbogbo agbára ẹ̀ṣẹ̀ tó wà ní ìgbà èwe yín láti ara àwọn òbí yín ní orúkọ Jésù Olúwa kó dáríjì yín mọ́mì dádì Olúwa yóò dárí ẹ̀jẹ̀ yín gbogbo ẹ̀ṣẹ̀ ìgbà èwe ètí èṣù àbí ìka kọ sílẹ̀ lórí ìrìn àjò ayé ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ya kó mú kúrò mọ́mì dádì láti wákàtí wà lọ ní orúkọ Jésù ẹ ó ṣe rere ìṣòrere yóò wà fún ayé yín Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹta rẹ̀ á lọ sọ fún Ọlọ́run májẹ̀mú gbogbo ẹ̀ṣẹ̀ tí mo tara òbí mi ìyá mi tí mo ti ara rẹ̀ kó jáde tí mo wá ń gbé káàkiri èyí tó jẹ́ pé gbogbo bí àwọn ènìyàn bá ti máa ń rí ọjà àgbà yẹn gangan gbogbo bí àwọn ènìyàn bá ti máa ń rí oore gbà tèmi bá ti gbé orí tèmi débẹ̀ wọ́n mọ̀ sọ pé àwọn ò fẹ́ mi gbogbo ẹran ìkórìíra tí mo fara òbí kó tó dàbí ẹ̀ṣẹ̀ látara òbí mi èyí tí ṣe ìyá mi tí mo fara kó Ọlọ́run jàǹkáríwọ̀ ibi ó yá mú kóònù ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú gbogbo jàǹkáríwọ̀ ibi tí mo fara kó látara ìyá mi ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ya kó mú kúrò mọ́mì dáàdì gbogbo jàǹkáríwọ̀ ibi tẹ́ ẹ fara kó látara mọ̀mọ́ yẹn dáàdì àǹtí mi ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ya kó mú kúrò gbogbo jàǹkáríwọ̀ ogun wàhálà èyí tó yẹ gbogbo èèyàn bá ń gbé orí tiẹ̀ débẹ̀ tí ẹ̀yin bá gbé tí ń débẹ̀ tí wọ́n mọ̀ ní rárá ní orúkọ Jésù ọwọ́ ibi yẹn kúkú ònú ayé yín mọ́mì dáàdì ọwọ́ ibi yẹn ẹ̀ ní gbúrò rẹ̀ mọ́ mọ́mì dáàdì sísà mi ẹ̀ ní gbúrò ọwọ́ ibi yẹn mọ́ orí yín láti wákàtí ọ̀wọ́ ilé ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rẹ́ gbogbo ọwọ́ ibi yẹn ní orúkọ Jésù ẹ̀ tún gbúrò rẹ̀ mọ́ láti wákàtí ọ̀nà bí ẹ bá ń gbé orí yẹn dé ní orúkọ Jésù yóò máa fún yín ní ògo tuntun ni Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ sọ fún Ọlọ́run ìgbà kẹrin rèé Ọlọ́run májẹ̀mú ṣe mọ̀ wípé nípasẹ̀ eléyìí Rúbẹ́nì náà ó tún bí ọmọ ṣe rí ègún báyẹn Rúbẹ́nì gan yóò tún bí ọmọ ó ṣeéṣe nítorí òun náà fara gbọ́ ó sì gbọ́ ohun tí bàbá ẹ̀ sọ fún pé ó gun àkéte òun ó gun ohun tí ò yẹ kó gùn lára òun mọ́mì dádì ṣe mọ̀ pé ó ṣeéṣe kọ́mọ kan náà tún wà lára àwọn ọmọ tiẹ̀ náà tó yẹ pé àwọn náà ó tún fẹ́ pín lẹ́mìí bẹ́ẹ̀ bóò ni yóò ṣe mọ wá rí yóò máa ti àdọ́wọ́dọ́wọ́ ẹja sọ fọlọ́run ẹja ṣe ogun yẹn láṣẹ wọlé a gbọ́dọ̀ ní ogun ká tún ṣe kíni ká tún transfer rẹ̀ káwọn ọmọ tún dé bá a lọ́wọ́ wa Ọlọ́run májẹ̀mú tá a bá rí agbára ègún èyí tí mo fẹnu gbà tàbí tí mo forí gbà látara ìyá àti bàbá mi ẹ̀kẹrin náà nìyẹn tí mo fara gbà tí mo forí mi kó látẹnu òbí mi ẹ̀rí bàbá rẹ̀ ní títayọ kì yóò tayọ Ọlọ́run májẹ̀mú Olúwa mú ègún yẹn kúrò àti ègún àti èpè yìí kò yẹ fún ìṣẹ̀dá mi ó ti tó gé Ọlọ́run májẹ̀mú yá mú ègún àti èpè yẹn kúrò náà ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ègún àti èpè ní orúkọ Jésù Olúwa mú kúrò bàbá mú kúrò ọmọ mú kúrò ẹ̀mọ́ mú kúrò agbára ègún àti èpè nínú ayé yẹn lónìí ní orúkọ Jésù mọ́mì dáàdì sísà brọ́dà mi lónìí ní orúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ gbogbo agbára èpè àti ègún ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run májẹ̀mú yóò mú ègún àti èpè kúrò nínú ayé yẹn wá bẹ̀rẹ̀ sí ṣe rere bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ìgbà karùn-ún à ń lọ sọ fún Ọlọ́run Olúwa jẹ́ kí n tayọ ẹ mọ̀ pé ó yẹ ká ẹ ti ju bí tẹ́ ẹ wà yìí lọ bẹ́ẹ̀ ni ó yẹ kí ipò yín kó ti pọ̀ jù báyìí lọ bẹ́ẹ̀ ni mọ́mì dádì ó yẹ kí ẹ̀yin náà ti máa sọ̀rọ̀ níbi àwọn ọlọ́lá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run mú èpè àti ègún ó yẹ mú kúrò nínú ayé mi ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ègún àti èpè téèyàn fi tayọ èmi ò fẹ́ lórí ìrìn àjò ayé mi mọ́ Ọlọ́run mú ègún àti èpè mímọ́ tayọ nínú ayé mi ó yá mú kúrò ní kámọ́kẹ́ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú ègún má tayọ nínú ayé yìí ní orúkọ Jésù Ọlọ́run kó mú kúrò mímú ọwọ́ ègún àti èpè má mú ni tayọ nínú ayé
ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá kó mú kó nu ayé yín láti òní ní orúkọ Jésù. Dáàdì mọ́mí ẹ ó tayọ ohun tó yẹ kẹ́ ẹ tètè ṣe yẹn tẹ́ ẹ ti ṣe láti wákàtí wọ̀ lọ lórúkọ Jésù yẹ bẹ̀rẹ̀ sí dáwọ́lé torí ègbó àti èpè yẹn kò yẹ fún ìṣẹ̀dá yín lónìí ní orúkọ Jésù. Olúwa kó mú agbára èpè kúrò, kó má pèrè ègún kúrò. Ẹ ó tayọ, títayọ ló yẹ kẹ́ ẹ tayọ láàrin àwọn ẹgbẹ́ yín yẹn ní orúkọ Jésù. Mo lẹ́ tayọ mọ́mí dáàdì ẹ ó tayọ, àǹtí mi ẹ ó tayọ, gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe látọjọ́ tó ti pẹ́ ní orúkọ Jésù ẹ ó dáwọ́lé, ẹ ó sì yọrí ẹ̀, ọkàn yóò sì balẹ̀. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ sọ fún Ọlọ́run, àdúrà kẹfà nìyẹn. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run, èmi ọba tó pọ̀ ní ipá àti agbára. Àwọn èpè mi wà tó jẹ́ pé èpè ìran ni o. Bẹ́ẹ̀ ni tí Rúbẹ́nì yìí ọba gbàdúrà, ó ṣeé ṣe kí èpè yẹn kó di èpè ìran fún un, kí àwọn ọmọ jẹ́nẹ́ gbogbo àwọn ọmọ kí wọ́n sì máa ṣe kẹ́ni kọ́ máa pín níbẹ̀ torí pé kí ni láti ẹnu bàbá rẹ̀ ló ti gbà á. Ó pe gbogbo wọn, ó ní gbogbo ẹ̀yin ọmọ mi, ó ní ẹ máa bọ̀ nítorí pé kí ni mo fẹ́ fún yín ní ọ̀rọ̀ ìkẹyìn, mo sì fẹ́ ṣe kí ni mo fẹ́ fún yín ní tí ẹ ó máa lò àti tí ẹ gbà ní ìkẹyìn ayé láti ẹnu òun. Ẹ̀rí póga mo mọ̀ pé bàbá yẹn ṣe wí ọ̀rọ̀ yẹn tán, ó ṣe ṣe kó ṣe kí ni kó kọjá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀wọ́ ìwòta ló fẹ́ dá padà mọ́ Ọlọ́run májẹ̀mú. Bóyá ẹ̀yin bóyá kẹ̀ẹ̀tì sí wípé bàbá yẹn tí ìwú ó sì kú ònú ayé, bóyá kẹ̀ẹ̀tì ẹ̀ sí pé bàbá yẹn ń bẹ nínú ayé mọ́. Ẹ jẹ́ sọ fọlọ́run, ẹ á porúkọ Jésù ní ìgbà mẹ́ta mímọ́ ní ìgbà kan tó. Ọlọ́run májẹ̀mú o, gbogbo èpè tí bàbá lè gbé mi ṣẹ́, gbogbo èpè tí ìyá lè gbé mi ṣẹ́, Ọlọ́run májẹ̀mú yá lanu sàárè rẹ̀ kọjá. Ó yá gbogbo agbára èpè, ó yá kó kú ònú ayé mi, ó yá lọ bá màmá mi ní wákàtí ọ̀wọ̀ yìí, bóyá bàbá ti yín, gbogbo agbára èpè tẹ́ ẹ gbà lẹ́nu àti màmá àti bàbá, Ọlọ́run tí túni tí ló yá lanu sàárè wọn kọjá, yá lọ tú mi sílẹ̀ ní ká má kí ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú, bá a bá rí agbára èpè tí bàbá àti màmá tàbí màmá ti gbé àwọn ìránṣẹ́ yìí, ìránṣẹ́ tó ń wò mí yẹn, ṣùgbọ́n tí wọ́n ti wá kú, tí wọ́n ti gbé agbára yẹn gbọ́ núbojì lọ, Ọlọ́run ò yá lanu bojì yẹn kọjá. Gbogbo agbára ègún àti èpè yẹn ó yá lọ fi tú bàbá yìí sílẹ̀, mọ́mì ó yá lọ fi tú yín sílẹ̀, àǹtí mi yóò fi tú yín sílẹ̀, sísítà mi yóò fi tú yín sílẹ̀. Lónìí ní orúkọ Jésù ẹ gbà ìtúsílẹ̀ ayọ̀, ọkàn yín yóò balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà keje rẹ̀ á lọ sọ fún Ọlọ́run, mẹ́sàn-án péré la máa lọ. Èmi ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo èpè téèyàn lè wù kó lè gbé mi ṣẹ́. Ọyìn obìnrin bàbá kan rẹ̀ tó jẹ́ pé gbogbo ìgbà níyàwó rẹ̀ máa ń gbé ṣépè. Kí ló dé tó ń gbé yín ṣépè? Bó bá ti ṣépè ní ìrìn àjò yín bàjẹ́. Mọ́mì kan rẹ̀ tí ọkọ rẹ̀ náà máa ń gbé ṣépè tí ò jẹ́ ẹ̀jẹ̀ ó ní sinmi. Gbogbo agbára èpè yẹn gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ pin lónìí. Gbogbo agbára èpè tí mo ti fẹ́nu fara gbà látẹnu ọkọ tàbí ìyàwó mi, èyí tó wá ń da ìrìn àjò ayé láàmú ní orúkọ Jésù. Mọ́mì bó bá jẹ́ ọkọ tí yín, bó bá jẹ́ ìyàwó ni tí yín, ẹ sọ fọlọ́run. Gbogbo èpè tí ìyàwó yín ti ṣẹ́ fún yín yẹn, tó jẹ́ pé ó wá jẹ́ ẹmọṣẹ́ bí erin tẹ̀ ń jẹ̀jẹ̀ lírí. Gbogbo ohun tó yẹ káwọn ẹgbẹ́ yín ti ṣe tẹ́yìn tó yẹ káyọ̀ ti ṣe kọjá. Gbogbo àwọn ọmọ tó jẹ́ pé ẹ̀yin lè ṣe fún wọn, àwọn ni wọ́n ṣẹ̀ wá ń dánwò àti jẹ àti mú fún yín. Ó ti fi èpè bà ìrìn àjò ayé yín jẹ́. Bàbá yẹn ti fi ìrìn àjò èpè ó ti fi bà ayé yín jẹ́. Mọ́mì ìwọ náà ti fi ìrìn àjò ayé èpè ó ti fi bà ayé ọkọ rẹ jẹ́. Ẹ já sọ fún Ọlọ́run, ìyẹn lẹ máa yí padà lónìí. Gbogbo agbára èpè tẹ́ fara gbà látara ọkọ, gbogbo agbára èpè tẹ́ fara gbà látẹnu ìyàwó yín yẹn, lónìí ní orúkọ Jésù ó yá Ọlọ́run májẹ̀mú yá lọ mú kúrò, ó yá fẹ̀jẹ̀ rẹ wẹ̀ kúrò nú ayé mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo agbára èpè tẹ́ ẹ ti gbà látara ìyàwó àtọkọ yín yẹn, ní orúkọ Jésù Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù yá kó wẹ̀ yín nù. Gbogbo agbára èpè yẹn ó yá kẹ́ ẹ má gbúrò rẹ̀ mọ́. Mọ́mì dádì ẹ ò ní gbúrò agbára èpè yẹn mọ́. Gbogbo agbára èpè ibi tí ó ti wọ̀ sínú ayé yín, tó wá ń da ìrìn àjò ayé yín rú, lẹ́yìn tó yẹ pé ẹ mọ́ kọ̀ǹtró owó tẹ́lẹ̀ ní, tó wá di tẹ́ ẹ lè máa kọ̀ǹtró owó mọ́, tẹ́ ẹ wá di ẹni tó ṣàgbéká ẹ tó lè ṣe lé ayé. Lónìí ní orúkọ Jésù gbogbo agbára èpè yẹn ó yá kó di ìfibú. Mo pa láṣẹ ni ní orúkọ Jésù ó yá kó di ìfibú. Mọ́mì dádì ẹ ó rí ọ̀nà lọ. Gbogbo agbára èpè yẹn kò ní jẹ́ ìpín yín mọ́. Ẹ ó ní ìtúsílẹ̀ ayọ̀, ọkàn yín yóò sì balẹ̀. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kẹjọ rẹ̀ á lọ sọ fún Ọlọ́run.
Ọlọ́run májẹ̀mú lẹ́yìn pé o ti mú èpè kúrò nínú ayé mi, ohun rere tó yẹ ayé mi ó yá fi sínú ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ohun rere tó yẹ mí tí gbogbo èèyàn mọ̀ pé yẹ́sì agbára èpè àti ègún ti kúrò nínú ayé mi ó yá fi sínú ayé mi ní wákàtí ọ̀wọ̀. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Lẹ́yìn ìgbà tó ti mú agbára èpè àti ègún kúrò nínú ayé yín, ní orúkọ Jésù kúrò nínú ayé tèmi náà, gbogbo ohun tó yẹ mí yẹ ayé mi, ohun tó yẹ yín yẹ ayé yín, Olúwa kó fi síbẹ̀. Èyí tí gbogbo ayé mọ̀ pé yẹ́sì agbára àdúrà àti tún ìrìn àjò ayé yín ṣe, ní orúkọ Jésù ó yá kó wọnú ayé yín. Màmí dáàdì mo ní yóò wọnú ayé yín, ẹ ó rí ọwọ́ Ọlọ́run yóò fà yín lọ́wọ́ sókè. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù á lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹ rí ọ̀rọ̀ ẹlòmíràn wá dàbí ẹni tó jẹ́ pé níbi ìgbà tá a fi agolo, tá a wá dé agolo ọlọ́mọrí, tá a wá fi ọmọ eku sínú rẹ̀, tá a wá lọ sílẹ̀ pẹ́ẹ́lẹ́ kọ̀ọ̀kan, tá a ní ọmọ rí òye. Bẹ́ẹ̀ ni ìrìn àjò ẹlòmíì ṣe rí. A rí nǹkan díẹ̀ tó bá ti tún náà tán, ìgbà náà ni ó tún tó rí mi. Kò yẹ kó rí bẹ́ẹ̀ fún ọmọ Ọlọ́run. Ọlọ́run má jẹmọ́jẹmọ́ náà kan tán tó rí kan, gbogbo ẹ̀mí náà kan tán kó o tó rí kan èpè náà ni. Lónìí ní orúkọ Jésù, Ọlọ́run má jẹmọ́ yá mu kó nú ayé mi. Agbára tó ń ṣí tó tẹ́yẹ kó dé mi, tó dé ìṣẹ̀dá ayé mi mẹ́nu agolo, tó yẹ kó òye rẹ̀ kàn wá díẹ̀ ń bá ti rówó kan ó dìgbò bá tún tán tó rí mi. Ìpè mi kọ̀ lónìí. Ọlọ́run má jẹ̀mú yá bá mi kọ́ ní kọ́mọ́kí ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹni tó dé ìpín àti ìṣẹ̀dá yín mọ́ inú agolo, èyí tó ní ìpín àti ìṣẹ̀dá yín ò ní hàn sí gbogbo ayé kó rí kí ògo ńlá kó tẹ̀yìn lọ́wọ́. Lónìí ní orúkọ Jésù, Olúwa ó yá kó ṣe yín sílẹ̀ nínú bí wọ́n de ògo yín àti ìpín yín mọ́ yẹn. Ọlọ́run má jẹ̀mú yá kó ṣí ìpín yín sílẹ̀. Mọ́mì dáàdì, ìpín yín kó ṣí sílẹ̀ lónìí. Ìpín yín lónìí ní orúkọ Jésù ẹ ó ṣe rere. Torí ohun rere yẹ ayé yín ní orúkọ Jésù, Olúwa yóò fọ rere wá yín kàn. Bàbá mi ò, màmá mi ò, ní orúkọ Jésù Olúwa yóò fọ rere wá yín rí, yóò sì fọ rere lé yín lọ́wọ́. Ìpín yín ti kúrò ní ojú kan náà láti òní lọ ní orúkọ Jésù. Ìpín yín ò ní dúró sójú kan mọ́. Láti òní lọ ọ̀nà yóò là fún yín. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù Olúwa, Ọlọ́run májẹ̀mú yá mú ẹ̀ṣẹ̀ náà kúrò. Ìpín wọn láti òní lọ nígbà tó o ti mú ẹ̀ṣẹ̀ kúrò, tó o ti mú ègún mọ́tayọ kúrò nínú ayé wọn. Mọ́mì dáàdì, ìpín yín yóò bẹ̀rẹ̀ sí sọ rere. Ohun rere tó yẹ ayé yín láti ọjọ́ tó ti pẹ́, láti wákàtí wọ̀nyí ó yá yóò tẹ̀ yín lọ́wọ́. Mọ́mì, bẹ́ẹ̀ bá nígbàgbọ́ nínú 24 oṣù tó ti ń lọ, kò yẹ kó jẹ́ pé oṣù yóò parí títí tó yẹ ká ẹ tètè ti rí ògo mú. Mọ́mì dáàdì, ìpín yín yóò bẹ̀rẹ̀ sí ṣe rere. Láti òní lọ tó yẹ yín ayé yín wọ́n fi wá yín kàn. Mọ́mì dáàdì wọ́n sì fi lé yín lọ́wọ́. Mo ní bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ nínú àdúrà kejì. Ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run gbà mí. Bàbá gbà mí. Gbogbo àwọn ayíkádàrá ayé ẹni, aṣọ ìrìn àjò ayé ẹni, èyí téèyàn ó ṣẹ̀ṣẹ̀ rìn, téèyàn ó rìn ní ìṣẹ́jú kan sí ìkejì, tí wọ́n sọ di ọ̀nà tó gùn kó tó di pé yóò rí ògo àti ìṣẹ̀dámú. Gbogbo àwọn afàkókò ẹni ṣòfò dànù. Lónìí ní orúkọ Jésù yá jẹ́ ayé mi gbà. Gbogbo ẹ̀mí tí fàkókò ẹni ṣòfò ní orúkọ Jésù yá bá mi bá wọn wí ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Gbogbo ẹ̀mí afàkókò ẹni ṣòfò, gbogbo ẹni àkókò ẹni jóná ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú yá pín wọ́n nípa. Lórí ìrìn àjò ayé yín, lórí ìrìn àjò ayé mi ó yá kó pín wọ́n nípa. Gbogbo àwọn afẹ́ òkùnkùn ayé, a fi ba ayé ènìyàn jẹ́, a fi ẹ̀mí búburú a fi ba ayé ènìyàn jẹ́, a fi òkùnkùn ayé a fi da ayé ènìyàn láàmú, a fi àkókò ẹni ṣòfò, a fi àkókò ẹni jóná. Mọ́mì dáàdì, ní orúkọ Jésù Olúwa yóò já ayé yín gbà kúrò. Gbogbo ẹ̀mí tó lòun ó fi àkókò ayé yín ṣòfò, tó lòun ó waste ẹ̀yẹn, lónìí ní orúkọ Jésù Olúwa yóò já ayé yín gbà. Gbogbo ayé yín tó lòun ó fi ṣòfò yẹn ní orúkọ Jésù, ayé rẹ̀ ni yóò ṣòfò. Nítorí pé kí ni ìṣẹ̀dá ayé yín yẹ fún ògo titun. Mọ́mì, ọdún yóò tún gbọ́dọ̀ mú lọ́mọ yín lọ́wọ́. Ohun tó yẹ ká ẹ ṣe yẹn gbọ́dọ̀ ṣe. Ṣé àpé mo sọ fún wa pé kó tó wọnú oṣù kẹta, tá a bá lè ṣọpẹ́ lórí ètò Ohun Olúwa tá à ń ṣe yìí, á jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ọwọ́ wa. Mọ́mì, gbogbo ẹ̀mí àfọ̀kókò ẹni ṣòfò dànù lórí ayé yín, Olúwa yóò gbẹ̀mí ẹ̀. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kejì á lọ sọ fún Ọlọ́run. Méje ni àdúrà eléyìí. Ẹlẹ́ẹ̀kejì rèé. Ẹ rí, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Ẹ ní rojọ́ wọn káàkiri.
ṣé mọ̀ pé gbogbo ibi tẹ́ ẹ̀ dé fọ́tò yìí ti rìn jìnnà jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ ni ẹ yẹ kẹ́ ẹ mọ̀ gbogbo ibi tẹ́yìn òrin ṣẹ̀dé mọ́mì fọ́tò yín ó ti wọkọ̀ jìnnà bẹ̀ gbogbo ẹni tí wọn ò ro bí ru ayé rẹ̀ ṣùgbọ́n tó ń fi fọ́tò ayé mi tó fi ń wá ibi káàkiri gbogbo ẹni tí wọn ò ro ibi rò tó ń ro ẹjọ́ mi fún ibi tó bá mú fọ́tò ayé mi tó lòun fi bá ayé mi gan jà tó mú fọ́tò mi kí láti fi máa bá ayé mi jẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa jó gbèrè tíjú ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹni tí wọn ò ro bí rò gbogbo ẹni tẹ́ ẹ̀ ro bí rò dáàdì mọ́mì ṣùgbọ́n tó mú fọ́tò ayé yín káàkiri tó fi ń rojọ́ kiri gbogbo bí táyìn ò fẹsẹ̀ rìn dé tó fọ́tò ayé yín ti rìn kọjá bẹ̀ mọ́mì dáàdì tí fọ́tò ayé yín ti wọkọ̀ kọjá bẹ̀ lọ lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ya kó já ayé yín gbà dáàdì mọ́mì Olúwa yóò já ayé yín gbà gbogbo bí tó fi fọ́tò yín rojọ́ ibi lọ yẹn ní orúkọ Jésù Olúwa kó já ayé yín gbà lónìí ní orúkọ Jésù Olúwa yóò fi ọkàn yín balẹ̀ gbogbo bí tó rojọ́ ayé yín dé yẹn ní orúkọ Jésù ògo ni yóò dìde fún yín bẹ̀ mo ní bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ̀kẹta rẹ̀ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ẹni tó ń dáná ibi nítorí ọ̀rọ̀ mi Jésù ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára mò ń wo ìránṣẹ́ kan wọ́n sì ń dá iná ibi lórí ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní sọ ló fẹ́ bọ́ ni àwọn wo ọ̀nà tó fẹ́ gbà bọ́ wọ́n ń dá iná ibi wọ́n ti lọ pètèpèrò wọ́n ti pọ̀ lórí ìránṣẹ́ yìí wípé àwọn òrìjó bọ́ níṣẹ́ àgàpọ̀ wọ́n gángọ̀pù àsopọ̀ ọwọ́ ni gbogbo àsopọ̀ ogun ọwọ́ lórí ìrìn àjò mi lórí ìrìn àjò yín mọ́mì dádì ẹ jẹ́ sọ fọ́lọ́run àsopọ̀ ọwọ́ ni mò ń wò lórí ìránṣẹ́ yìí Ọlọ́run má jẹ̀mú gbogbo àsopọ̀ ọwọ́ ibi lórí ìrìn àjò ayé mi tí wọ́n gángọ̀pù ní gbogbo ètè ibi àti ẹnu ìka wọn ìní wọn ti lọ fi rojọ́ ibi àwọn tí ò wá wádìí náà sì ṣe kíni wọ́n sì ṣiṣẹ́ ibi lọ́wọ́lọ́wọ́ wọn ò béèrè kí wọ́n tó máa ṣe Ọlọ́run má jẹ̀mú yá lọ bá mi tú wọn ká ẹ̀mọ́ lọ bá mi dà wọ́n lédèrú gbogbo ọ̀rọ̀ ibi tó fi ń wá ayé mi kiri gbogbo gángọ̀pù bí wọn tí wọ́n ń so wá pẹ̀lú ọ̀rọ̀ mi lórí tí wọ́n ní wọn ò ní rọ́nà lọ Ọlọ́run má jẹ̀mú yá já ayé mi gbà kúrò lọ́wọ́ wọn ẹ̀mọ́ já ayé mi gbà kúrò lọ́wọ́ wọn yá fògo lé mi lọ́wọ́ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo àwọn tó so wá pọ̀ yìí gbogbo àwọn tó so wá pọ̀ lórí mọ̀mọ́ yìí dáàdì gbogbo àwọn tó so wá pọ̀ lórí ọ̀rọ̀ yìí tí wọ́n lè ní rọ́nà lọ́sẹ́ pé ẹ ti fẹ́ bọ́ ẹni tí ò wádìí tó sì fẹ́ tó fẹ́ máa gbìjà láti máa ṣiṣẹ́ ibi lórí ọ̀rọ̀ yìí mọ́mì dáàdì ẹ sọ pé kọ́lọ́n kó dà wọ́n lédè róyá kó tú wọn ká ní kọ́mọ́ kí ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o gbogbo ẹni tẹ́ rojọ́ ibi fún gbogbo ẹni tẹ́ wá ibi sínú ayé rẹ̀ ṣùgbọ́n tó ń wá ọ̀nà ikú àti wàhálà sínú ayé yẹn èyí tó ń rojọ́ ìkà àti ẹjọ́ ibi lẹ́nu ara rẹ̀ èyí tó ń fẹ́ ẹjọ́ ayé yìí sùn káàkiri wọ́n ti wá sowọ́pọ̀ wọ́n ti fẹ́ ṣiṣẹ́ ibi báyìí Ọlọ́run má jẹ̀mú yá bá mi dà wọ́n lédè rú bàbá dà wọ́n lédè rú ọmọ dà wọ́n lédè rú ẹ̀mọ́ dà wọ́n lédè rú ọba tó pọ̀ nípa àti agbára mọ́mì dáàdì Ọlọ́run yóò dà wọ́n lédè rú ìjà tí ò ní ṣe parí ní òwò àárín wọn mo ní bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹrin rẹ̀ á lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ nípa àti agbára ẹ rí bí ìránṣẹ́ bá ti fẹ́ bọ́ ńlógún wàhálà kan ó tún wọlé bí ìránṣẹ́ bá ti fẹ́ bọ́ ìránṣẹ́ tí mò ń wò yìí tó bá ti fẹ́ bọ́ tó bá ti tún tuwó kan jọ gbogbo ibi tó ń tún fẹ́ ná sílẹ̀ wọ́n tún ti gbé àgbàná mi dé gbogbo àgbàná yìí Ọlọ́run bá mi bá wọn wí gbogbo kòtò àṣedànù yìí ètí èṣù tó gbé sínú ayé mi dádì ẹ gbọ́dọ̀ gbàdúrà yìí ṣé inú orí pé yẹ ká ẹ ti bọ́ irun funfun ti dé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò tí ì jẹ́ rọ́nà lọ mọ́mì irun funfun ti dé síbẹ̀síbẹ̀ wọ́n gbé kòtò wàhálà tẹ́jẹ́ bí pé ohun tí a máa náwó lé lórí wọ́n gbé síwájú wa ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo kòtò àṣeyìrí tí ọ̀tá àti èṣù ìdílé yìí èṣù ìdílé èṣù ràn yìí ètí wọ́n gbé sínú ayé mi tí wọ́n ní mọ́ kówó lé lórí tí wọ́n fi wẹ́rẹ́wẹ́rẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ mi fi gbọ́n owó dànù wọ́n mọ̀ dé wàhálà ni Ọlọ́run má jẹ̀mú Olúwa jẹ́ ayé mi gbà ní ọ̀sán yìí gbogbo wàhálà ìdààmú kòtò àṣedànù tí ọ̀tá gbé sínú ayé mi yìí èyí tí wọ́n ní kí n máa kun owó lé lórí ní orúkọ Jésù Ọlọ́run bá mi kún
ó yá bá mi dí kòtò yẹn pa ní wákàtí wọ́n gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo kòtò àṣedànù yìí gbogbo kòtò àgbàná yìí gbogbo kòtò àṣerí yìí ní orúkọ Jésù Olúwa bá mi dí pa bàbá bá mi dí pa ọmọ bá mi dí pa ẹ̀mọ́ bá mi dí pa láti wákàtí ọ̀wọ̀ yìí lọ látòní lọ ní orúkọ Jésù má jẹ́ n gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run má jẹ́ mú yá ràn mí lọ́wọ́ jẹ́ n lè yìn ọ́ jẹ́ n lè gbé ọ̀gá Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù brọ́dà kan ni mò ń wò yìí páálí ti di méje lọ́wọ́ rẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ń lù wọ́n ń ba páálí jẹ́ ni ẹ tún ti ń plan àti fẹ́ gbà mí Ọlọ́run má jẹ́ mú ẹ sọ fún ni ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí ẹ wà lórí okun yín ẹ wà lórí okun yín ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo tí ọ̀tá dẹ sínú ayé mi àgọ́ kan ni wọ́n ń gbé wọ̀nyẹn tẹ́ ẹ bá ti gbé orí àti àgọ́ yẹn dé ẹ́mbásì báyìí wọ́n máa wò pé wọ́n á wò títí wọ́n á ní nǹkan lélẹ́yìí ọ̀tọ̀ ni tí wọ́n máa rí ọ̀tọ̀ ni tí wọ́n máa rí ń bẹ̀ bọ́n bá sì ti fi pálí yín lẹ́yìn lọ́wọ́ ẹ̀yìn ó torí pé ojú yín náà ní bẹ́ẹ̀ àgọ́ mi ni wọ́n gbé bẹ̀ Ọlọ́run má jẹ̀mú yá gbé àgọ́ ibi kú òun ayé mi gbogbo àgọ́ tẹ́ ẹ̀ ń gbé lọ yẹn tẹ́ ẹ fẹ́ fi gbàwé ọmọ nílùú tí wọn ò fi fún yín ọ̀tọ̀ ni tí ẹ bá ti gbórí débi ọ̀tọ̀ lórí tí wọ́n tún rí ni Ọlọ́run má jẹ̀mú o Olúwa já ayé mi gbà lọ́wọ́ àgọ́ ibi tí ọ̀tá gbé wá ayé mi lọ́wọ́ àgọ́ ìkà tí ọ̀tá gbé wá ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù àgọ́ ibi tí ọ̀tá àti ìkàdílé èyí tí wọ́n gbé wọnú ayé yín ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù bàbá mú kúrò ọmọ mú kúrò ó yá finá sí àgọ́ ibi kú ònú ayé mi àgọ́ ibi òye ayé yín àgọ́ ibi ní orúkọ Jésù Ọlọ́run kó kaná jó bàbá ó yá kó kaná sí láti wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ ẹ ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a lọ sọ fún Ọlọ́run àdúrà karùn-ún a lọ sọ fún Ọlọ́run àdúrà náà lágbà ńlá fi lè bọ̀ inú ayé kó fún wàhálà àti ogun jù ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára àdúrà karùn-ún rẹ̀ dáàdì kan ni mò ń wò yìí ẹ rí bí a ṣe ń fà á tó wọn ò jẹ́ kó tẹni lọ́wọ́ à ń fà á ṣùgbọ́n tá a bá ti fà á tó bá ti fẹ́ tẹni lọ́wọ́ wọn sì tún já ní bọ́ gbogbo ẹ̀mí tó ń já mi bọ́ níbi ìṣelógo yìí gbogbo ọkàn tó ń já mi bọ́ tó dúró níbi òkè ìṣeré yìí tó dúró níbi ọkàn ìṣelógo mi tó lóun ó sàmọ̀ já mi bọ́ ni tó yẹ pé gbòǹbì tó yẹ kí n ti dé níbi gíga ṣùgbọ́n tí má ti fẹ́ débẹ̀ wọ́n ó tún já mi bọ́ lónìí ní orúkọ Jésù ó yá mú mi gun àkàsọ̀ yìí ò gbọ́dọ̀ yẹ̀ mọ́ mi lẹ́sẹ̀ mọ́ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù àkàsọ̀ rere tẹ́ ẹ fẹ́ gùn yìí mọ́mì àkàsọ̀ rere tẹ́ ẹ fẹ́ gùn lọ́dún yìí ní orúkọ Jésù wa yóò mú yín gùn dáàdì mi Olúwa gbọ́dọ̀ mú yín gùn bùrọ́dà Olúwa gbọ́dọ̀ mú yín gùn àkàsọ̀ ayọ̀ yẹn àkàsọ̀ ayọ̀ tẹ́ ẹ fẹ́ gùn ṣùgbọ́n tí wọ́n ń já yín bọ́ yẹn lọ́dún yìí ní orúkọ Jésù mo lẹ́gùn àkàsọ̀ ayọ̀ yín ẹ ò ní jábọ́ mọ́ mo lẹ́ẹ̀ ní jábọ́ mọ́ ẹ ò ní jábọ́ mọ́ lórúkọ Jésù Olúwa yóò mú yín gùn já bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹfà rí a lọ sọ fún Ọlọ́run méje péré ni Ọlọ́run má jẹ̀mú ìránṣẹ́ kan ni mò ń wò yìí tán bá lẹ̀ ti kọ́lé méjì àbí mẹ́ta wọn ò ní kí yín kú iṣẹ́ ṣùgbọ́n ilẹ̀ ńkọ́ ẹ tún ti fẹ́ tà á ẹ má tà á ogun tó dé yẹn kì í ṣe tí yẹn sọ pé ogun Ọlọ́run alàyè ni ogun tó dé yìí kì í ṣe tí yẹn ogun Ọlọ́run alàyè ni ìyẹn tún ti bá ètò ẹ̀kọ́ dé ìdajì yẹn ẹ̀yin lẹ máa gbé bẹ́ẹ̀ ẹ jẹ́ sọ fọ́lọ́run ni gbogbo ẹ̀mí tó ń fi àṣetì àti àìláṣeyọrí sínú ayé yín ìní ẹjẹ́ abáwí ni ẹ jẹ́ sọ fọ́lọ́run mọ́mì dáàdì ẹ porúkọ Jésù nígbà mẹ́ta gbogbo ẹ̀mí tí ò fẹ́ dé ṣàṣeyọrí yìí tó lóun ọ̀sà mọ̀ fàmí sẹ́yìn ni gbogbo ẹ̀mí tó fẹ́ kí ní àlùyọ nínú ayé yìí lónìí ní orúkọ Jésù Olúwa mú ẹ̀mí náà kó nínú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ̀mí tí ò fẹ́ ká tayọ yẹn gbogbo ẹ̀mí tí ò fẹ́ ká ṣàṣeyọrí yẹn mọ́mì dáàdì ní orúkọ Jésù Olúwa yóò pín ẹ̀mí yẹn ní mi ní orúkọ Jésù ẹ ó tayọ lọ́dún yìí ohun tó yẹ ká ẹ ṣe yẹn ilé yẹn gbọ́dọ̀ parí ẹ̀ aláàánú ètò ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ ó yá kó ràn sáyé yín aláàánú kan so tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ ọbẹ̀ ẹ̀rí yóò ràn sínú ayé yín yóò ràn yín lọ́wọ́ ilé yẹn ẹ̀ ní ta ibi ẹ̀kọ́ dé yẹn yóò parí ni ẹ fi ẹ̀mí gígùn àti àlàáfíà gbé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rẹ̀ á lọ sọ fún Ọlọ́run ẹ jẹ́ lọ gbàdúrà kan tó kù yìí àdúrà yìí ṣe kókó ṣe pàtàkì mọ́mì dáàdì ẹ rí pé àwọn olóṣèlú ti ń lọ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí
orí mi gbà mí, ẹlẹ́dàá mi gbà mí, má jẹ́ wọ́n fi mí ṣàtẹ̀gùn wọ ọdún tí ń bọ̀ níwájú yìí. Ọdún lọ́dún òṣèlú. Ọlọ́run gbà mí, àìmọye nǹkan tí ń kọjá lọ, àìmọye àwọn èèyàn tí ń kọjá lọ, ẹ̀mí má gbà mí, má jẹ́ wọ́n fi mí ṣàtẹ̀gùn lórí orí ètò yìí, orí àtìgùn ìpele gọ́fìnà ni, pírẹsidẹ́ǹtì ni, má jẹ́ wọ́n fi mí ṣàtìgùn bẹ̀. Ọlọ́run gbà mí o, ìdìbò tó ń bọ̀ yìí tọmọtọmọ má jẹ́ ó mú mi gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú ìdìbò tó ń bọ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, ẹ̀jẹ̀ mi má jẹ́ wọ́n fi ṣàtìgùn rẹ̀. Ọlọ́run má jẹ̀mú yẹ gbà mí, tọmọtọmọ ìhà ibi má jẹ́ ayé ọkọ sí mi, ìhà bí àwọn èèyàn tí wọ́n ti ń kọjá lọ. Ọlọ́run má jẹ̀mú yẹ ṣàánú fún mi, ìhà bí ò gbọdọ̀ wọ inú ilé mi, ìhà bí ò gbọdọ̀ kángun sí mi nínú ìdìbò tó ń bọ̀ ní orúkọ Jésù. Tọmọtọmọ mọ́mì dádì, àwọn táwa Nàìjíríà la mọ̀ ọ́, ẹ já gbàdúrà gidigidi. Àwọn aráàlú òkè náà kún gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀, ló ń bà wọ́n lẹ́rù tí ò jẹ́ wọ́n fẹ́ wálé. Ọlọ́run gbà mí, wọn ò gbọdọ̀ fi mí ṣàtìgùn wọ orí òṣèlú wọn yìí láti gun orí ìjọba. Ọlọ́run gbà mí, tọmọtọmọ jẹ́ wọ́n fi mí ṣàtẹ̀gùn bẹ́ẹ̀. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Òṣèlú tó ń bọ̀ ní orúkọ Jésù, wọ́n yá mọ́jọ́ wọ́n fi mí ṣàtìgùn bẹ́ẹ̀. Ọlọ́run gbà mí, bàbá gbà mí, ọmọ gbà mí, ẹ̀mọ́ gbà mí, jẹ́ kí Nàìjíríà lójú, jẹ́ kó ráàyè, jẹ́ kó nítura ní wàhálà ìdààmú òye wa mọ́ ní orílẹ̀-èdè. Olúwa ìtura Ọlọ́run má jẹ̀mú yá rìn kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà, yá rìn kọjá, ọba àwọn ọbọ̀ yá rìn kọjá, ìwọ̀kúlọ̀ Ọlọ́run bàbá rìn kọjá ní orílẹ̀-èdè yìí, ìtàjẹ̀sílẹ̀ àfẹ́ mọ́ ní orúkọ Jésù. má jẹ́ wọ́n fi ẹ̀jẹ̀ wa kó lẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Lórí àdúrà méje yẹn Ọlọ́run má jẹ̀mú ya kó dá wa lóhùn. Mọ́mì dádì, ẹ ó rí ọwọ́ Ọlọ́run, àtẹ̀gùn rere ní orúkọ Jésù ńlá gùnú ayé tiwa. Wọn ò ní fi wá ṣe àtẹ̀gùn wo ọlá tiwọn, wọn ò ní fi wá ṣe àtẹ̀gùn wo ògo tiwọn. Mọ́mì dádì, wọn ò ní fi wá ṣe àtẹ̀gùn wo oore tiwọn. Gbogbo ojú ọkàn tó ń wò mí, gbogbo bí ẹlẹ́wẹ́rẹ́ tẹ́ta gbòǹgbòdé ní ìlú yìí àti ní òkèèrè ní orúkọ Jésù, ẹ ò ní gbúrò bí lórí àwọn ènìyàn yẹn, ẹ ò ní gbúrò bí. Gbogbo fọ́nkọ̀lù téèyàn máa ń gbọ́ tí máa ń bú sẹ́kún ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Ọlọ́run má jẹ̀mú yóò mú ikú kúrò ní ìṣẹ̀dá yín lórí gbogbo orí àwọn ènìyàn yín ní orúkọ Jésù. A ò ní gbúrò ibi, ọkàn yín yóò balẹ̀, ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àti ọkàn tó ń wò wá lórúkọ Ọlọ́run alààyè. Ọlọ́run má jẹ̀mú yóò dì yín mú, ọfà ayọ̀fẹ̀ èṣù ò ní bà yín. Mọ́mì dádì, ọdún yìí yóò pé yín. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ ètò ìfìmọ̀ pé Ọlọ́run gbọ́ ẹ̀bẹ̀ yín lórí prógrámù ní orúkọ Jésù, Olúwa yóò fi sínú ayé yín. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ ń rere ètò ìfìmọ̀ pé Ọlọ́run dá yín lò ní ọ̀sán yìí, Ọlọ́run má jẹ̀mú yóò dá yín lóhùn, yóò fi sínú ayé yín. Àtẹ̀gùn rere ní orúkọ Jésù ní ògùn ayé yín, wọn ò ní fi ń ṣe àtẹ̀gùn ibi. Ẹ̀jẹ̀ yín ò ní ṣe dẹ̀ sílẹ̀ láti gùn fún àwọn ọlọ́lá tàbí ọlọ́rọ̀ kan lórúkọ Jésù. Ikú òjijì ò ní wọlé pa yín, ọkàn yín yóò balẹ̀, ẹ ò ní rìn bọ́ ọwọ́ ikú. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbé omi wa, ẹ jẹ́ ká gbé omi wa, ṣáà ti ṣí. Ọlọ́run má jẹ̀mú ọba tó pọ̀ nípa àti bóyá wọ inú omi lọ. Ọba àwọn ọba Olúwa àwọn Olúwa wá wọnú omi lọ. Ọba tó pọ̀ nípa àti bóyá yọ omi sí mímọ́ lórúkọ Bàbá, lórúkọ Ọmọ, lórúkọ Ìmọ́, ní orúkọ Jésù. Olúwa kó yọ omi sí mímọ́. Ọba tó ń gbé nínú àwọn ọ̀run, ó yá kó yọ omi sí mímọ́. Ọlọ́run má jẹ̀mú lọ, yá kó yọ omi sí mímọ́. Tí ẹ bá ti mú omi ní orúkọ Jésù, gbogbo ọwọ́ ìdààmú, ogun onírúurú tẹ́ ló ń ru yín yẹn, ẹ mú pẹ̀lú ìgbàgbọ́. Tẹ́ ẹ bá ti ní ìgbàgbọ́ nínú omi yẹn, inú rírun yẹn yóò sì gbọ́ ọ̀rọ̀ Olúwa, yóò dákẹ́jẹ́. Ìwọ inú rírun yẹn ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa tó bá ti mú omi yẹn. Ìwọ tó rìn káàkiri àgọ́ ara wọn, ó yá kó gbọ́ ọ̀rọ̀ Olúwa tó bá ti mú omi yìí. Gbogbo ọfà orú, ọfà ibi, ọfà ìkà tí ọ̀tá ta mọ́ yẹn ní orúkọ Jésù, tí ẹ bá ti mú omi yìí ní orúkọ Jésù, ẹ ò ní gbúrò ọfà yẹn mọ́. Gbogbo tó rìn káàkiri àgọ́ ara yẹn ní orúkọ Jésù, mo ní kò ní jẹ́ ìpín yín mọ́. Mọ́mì dádì, gbogbo wàhálà ìdààmú kò ní jẹ́ ìpín yín. Àlàáfíà tẹ́ fi bẹ̀rẹ̀ ayé yín ní orúkọ Jésù náà lẹ́ fi parí ẹ̀. Ẹ ní fi ìbànújẹ́ àti ìpayín kékeré, ẹ ní fi lu ayé yín. Ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ìkíní nìyẹn fún ẹni tó bá ní àìsàn lára lórí ọ̀rọ̀ omi yẹn. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti mú lórúkọ Jésù, gbogbo ogun àìsàn èyí tó rìn kiri, èyí tó ń wá, èyí tó lórúkọ àti èyí tí ò lórúkọ, lórúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́.
Ọlọ́run májẹ̀mú yóò mú kúrò ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mọ́mì lórí àdúrà ẹlẹ́ẹ̀kejì fún ti ibi iṣẹ́ wa ni ẹ fẹ́ lọ ibi iṣẹ́ ẹ fẹ́ kí wọ́n gbà yín síbi iṣẹ́ yẹn ẹ fi pẹ̀fún díẹ̀ sómi yẹn ẹ sẹ̀ nínú ẹ fi kún omi tẹ́ fẹ́ fi wẹ̀ ẹ fi pàfún tí ẹ bá mi ka Psalm 24 ẹ ka Psalm 24 ẹ kà sínú omi yẹn ẹ ka Psalm 27 ẹ kà á ẹ bẹ̀ láti 6 ẹ wá kà sókè sí 1 lórúkọ Jésù ẹ kà sínú omi yìí lórúkọ Jésù ẹ tó fi 24 parí ẹ kà sí Psalm 24 ní ìgbà àkọ́kọ́ Psalm 27 láti 6 to 1 ẹnìkan ẹ ti kà á 6 lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ parí ẹ̀ sí 1 ẹ kà á ẹ wá fi 24 sí lẹ́ẹ̀kẹta ẹ kà sínú omi ẹ fi pẹ̀fún díẹ̀ sí ẹ yẹ ẹ̀jẹ̀ àgbàdua sómi yẹn ṣé bẹ́ẹ̀ lẹ́fẹ́ gbaṣẹ́ ni lórúkọ Jésù ẹ bẹ́ẹ̀ fẹ́ lọ gbowó nbìkan ẹ fẹ́ kí wọ́n ṣàánú yín ẹ fẹ́ ràánú gbà lọ́wọ́ ènìyàn tó yẹ ẹ̀jẹ̀ ká gbàdúrà lórí ti aláàánú nìyẹn ìníṣẹ́ yẹn náà wà fún ìní sáàmù yẹn wà fún ó yẹ ẹ̀jẹ̀ ká gbàdúrà mọ́mì dáàdì ẹlẹ́fẹ́ lọ gbaṣẹ́ nbì kan ẹlẹ́fẹ́ gba àánú nbì kan ẹ fẹ́ kí wọ́n ṣíjú àánú wò yín ẹ fẹ́ ra àánú gbà látọwọ́ ènìyàn lórúkọ Jésù Olúwa kó wọnú omi lọ Ọlọ́run má jẹ̀mú ya kó sọ mi di agbára sáàmù mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní wọ́n kà yẹn bẹ́ẹ̀ ni 25 lè sọ pé Psalm 24 ìkẹ́ mẹ́ta ni torí ẹ kàn fi parí ẹ̀ ni ṣùgbọ́n ẹ fi bẹ̀rẹ̀ nítòótọ́ ẹ tó fi parí ẹ̀ ó ti di mẹ́ta lórúkọ Jésù Olúwa kó wọnú omi yìí torí ní ìgbàgbọ́ àti ìfọkànsí yín ní orúkọ Jésù tẹ́ bá ti ń wẹ omi yìí tẹ́sí ń lọ bí tẹ́sí fẹ́ gbọ́ ọlá iṣẹ́ ní orúkọ Jésù ó mú yín ní orúkọ Jésù ẹ̀yin dẹ́ tayọ níbẹ̀ Ọlọ́run májẹ̀mú yóò jàánú ó jẹ jáde lára yín bẹ́ẹ̀ ni yóò rí ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 a ó fi omi ìwẹ̀ kí a tó lọ ibi iṣẹ́ náà tàbí ká tó lọ bí a ti fẹ́ gbàánú tàbí ká tó lọ bí tá a ti fẹ́ rójú rere ènìyàn ẹ jẹ́ ká sáàmù yẹn méjèèjì yẹn ṣùgbọ́n mẹ́ta ló kú sí ní ọ̀dọ̀ mi nítorí pé ńlá fi kányìn ńlá sì fi sáwájú lórúkọ Jésù ẹ ó rí àánú gbà lórúkọ Jésù ẹ jẹ́ ká wá sọ fún Ọlọ́run lórí ọmọ ni lórí ọmọ òkè lórí tọmọ ni tiyín á sọ fọ́lọ́run náà ni ẹ jẹ́ á sọ fọ́lọ́run orí ọmọ tí ò gbọ́ ohùn yín yẹn ẹ jẹ́ á sọ fọ́lọ́run Ọlọ́run á wọnú ẹ yóò gbọ́ Ọlọ́run á rọ̀ fún yín tó Ọlọ́run máa rọ̀ ọmọ fún òbí ẹ̀ ni Ọlọ́run á rọ̀ kò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ ìmúkùmù kò ní mú mọ́ ẹ jẹ́ á sọ fọ́lọ́run lórí ọmọ mi kò sí nítòsí ẹ̀yin ẹ mú lórúkọ rẹ̀ pé bẹ́ẹ̀ bá ti ń mu omi yìí mo fẹ́ kó tinú mi lọ sínú ọmọ mi Ọlọ́run má jẹ́ bá tinú dẹ́nu náà àṣírí mi lọ́wọ́ wòlíì ní orúkọ Jésù Olúwa yóò wọ inú ẹ̀ ọba májẹ̀mú yóò wọ inú omi yẹn yóò wá sọmi di agbára tọmọ yẹn bá ti ń mu omi yìí lórúkọ Jésù gbogbo ẹ̀mí wàhálà àti ìjàgbá tó ń ṣe yẹn àti ohun tó mu tẹ́ ẹ̀ fẹ́ yẹn lórúkọ Jésù Olúwa yóò sọ wọ́n di ọ̀tá ara wọn ni ọ̀tá ìjà tí ò ní ṣe parí ni Ọlọ́run májẹ̀mú yóò sọ wọ́n dọ̀tá ara wọn láti wákàtí ọ̀wẹ̀lẹ̀ ní orúkọ Jésù yóò yè òun náà yóò yè yóò yanjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Psalm 27 6 to 1 láti 6 dé 1 ni wọ́n ka sáàmù yẹn torí pé mo rí wọn bá wa kọ́ kó pé 6 to 1 láti 6 wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n wá kà sí 1 bẹ́ẹ̀ ni 6 to 1 péré ní Psalm 27 yẹn ni wọ́n á kà sínú omi yẹn lórúkọ Jésù ẹ bójú rere àánú Ọlọ́run pàdé ògo Ọlọ́run yóò hàn lára yín ẹ mọ̀ pé wòlíì ń bẹ nítòótọ́ ẹ rí ọwọ́ Ọlọ́run dádì ẹ rí ọwọ́ Ọlọ́run àǹtí mi ẹ rí ọwọ́ Ọlọ́run mọ́mí ẹ rí ọwọ́ Ọlọ́run nítorí pé kí ni ọwọ́ Ọlọ́run yóò hàn lára yín débi pé n tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀yin ni wọ́n fún bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí a bá fẹ́ sùn ẹ já máa lọ ìwé Psalm 34 Psalm 34 3 to 5 ẹ já máa kà á lórúkọ Jésù oorun yìí la máa sùn wàhálà ìdààmú kò ní jẹ́ ìpín wa ọfà ayọ̀ fèsò dẹ̀ níbà wá Psalm 34 3 to 5 ẹ jẹ́ ká máa lò ó lórúkọ Jésù àwọn onígbèrè tìjú ẹ jẹ́ tó lọ ní àdúrà mẹ́ta péré àdúrà mẹ́ta ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run o àánú ńlá tó ṣògo lórí tẹ́ ìdájọ́ Olúwa ṣe fún mi àánú ńlá tó ṣògo lórí tẹ́ ìdájọ́ Ọlọ́run májẹ̀mú yá ṣe fún mi kọ́dún nǹkan tó parí ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú àánú ńlá tó ṣògo lórí tẹ́ ìdájọ́ ó yá ṣe fún mi àánú yẹ iṣẹ́ mi ẹ̀yin lẹ́mọ̀ṣẹ́ tẹ̀ ń ṣe àánú yẹ iṣẹ́ mi
Olúwa jẹ́ kàánú wo orí iṣẹ́ mi lórúkọ Jésù. Àánú yóò wo orí iṣẹ́ yín. Mọ́mì dáàdì, àánú yóò wo orí iṣẹ́ yín. Àánú ńlá yóò wo orí iṣẹ́ yín. Ibi tẹ́ ẹ lérò pé wọ́n polongo yín dé ní tirẹ̀ ní orúkọ Jésù, Olúwa yóò polongo yín débẹ̀. Àánú ńlá ò ní orúkọ Jésù, ó yá kó wọ ayé yín kàn. Ẹ gbàgbọ́ lórúkọ Jésù, àánú ńlá yóò wọ ayé yín kàn. Dáàdì mọ́mì, àánú ńlá yóò wọ ayé yín kàn. Àánú ńlá ìtẹnikẹ́ni ètí lórí ń bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè lónìí ní orúkọ Jésù, Olúwa kó gbà fún yín. Dáàdì, Olúwa yóò gbà fún yín. Mọ́mì, Olúwa yóò gbà fún yín. Brọ́dà, Olúwa yóò gbà fún yín. Ọkàn yín yóò balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n ń wò mí lórúkọ Jésù. Ẹ̀ ní dẹni ìtanù, ọfà ayé ọ̀fẹ́ èṣù ní bà yín. Àdúrà méjì tó kù ẹ̀já lọ tó sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú yára láàánú sí mi. Ó yẹ kẹ́ ẹ ráàánú. Ṣé pé ẹ bá rí àánú gbà gan-an, ẹ lè pè pé ìyá àdúrà, mo ráàánú gbà o. Èmi náà fẹ́ ṣe nǹkan báyìí fún ilé ìjọ yín o. Ọlọ́run gbà mí. Olúwa ráàánú gbà kó sì kó tó parí. Àánú ńlá jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú àánú ńlá kó tẹ̀ mí lọ́wọ́, kó sì kó tó parí. Ó yá fún mi láàánú ńlá. Ọlọ́run o, mò ń bẹ̀rẹ̀ fún àánú ńlá o. Ní orúkọ Jésù, ó yá kó tẹ̀ mí lọ́wọ́. Àánú ńlá yóò tẹ̀ yín lọ́wọ́. Mọ́mí, àánú ńlá yóò tẹ̀ yín lọ́wọ́. Àǹtí mi, àánú ńlá yóò tẹ̀ yín lọ́wọ́. Brọ́dà, àánú ńlá yóò tẹ̀ yín lọ́wọ́. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù á lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú tí ògo mi bá dé, tí ìràwọ̀ mi bá tàn mọ́, Ọlọ́run má jẹ́ kẹ́mi mi pin. Ògo díẹ̀ mi pin, má jẹ́ ó jẹ́ ìpín mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ògo díẹ̀ mi pin, má jẹ́ ó jẹ́ ìpín mi. Ní orúkọ Jésù, ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín yín. Dáàdì, ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín yín. Mọ́mí, ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín yín. Ẹ ti ṣe wàhálà lọ́jọ́ tó ti pẹ́. Nígbà ògo yín bá dé, àlàáfíà ẹ̀mí gbogbo tẹ́ fi lò ní orúkọ Jésù, Olúwa yóò jogún ẹ̀ fún yín. Dáàdì, ẹ gbàgbọ́ ẹ rí ògo lò. Dáàdì mi, ẹ rí ògo lò. Mọ́mí, ẹ rí ògo lò. Ògo tí ẹnikẹ́ni ètí lò rí ń bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Mo pè é sínú ayé yín ní wákàtí ọ̀wẹ̀. Ní orúkọ Jésù, ó yá kó wọ ayé yín kàn. Dáàdì mọ́mí, ó yá kó tẹ̀ yín lọ́wọ́. Sísítà mi yóò tẹ̀ yín lọ́wọ́. Brọ́dà yóò tẹ̀ yín lọ́wọ́. Ẹ rí ògo lò. Ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ohun Olúwa náà rè látẹnu ìyá àdúrà Eriabanise JP. Láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Lórúkọ Jésù, Olúwa yóò fàánú bá ayé wa wò, yóò fàánú gbà wá. Ẹ lè kò tó rí tẹlifóònù nọ́mbà bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì 070 ṣáàtìǹkọ́ 57 84 23 11 070 57 84 23 11. Ẹ lè pè mí fọ́yá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì kan. Lórúkọ Jésù, a ò ní gbèrè títọ́ àní dẹni ìtanù. Ọlọ́run májẹ̀mú yóò dùn wá mú. Ẹ jẹ́ ká gbàdúrà. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí. Adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣàánú ẹ̀dọ́ lẹ́lọ́yà gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run májẹ̀mú àtúngbọ́ ọ̀rọ̀ rẹ ní ọ̀sán ní orúkọ Jésù. Ohun Olúwa náà rè ní orúkọ Jésù kò ní di sọ̀rọ̀ òdì sí yín nínú ayé yín, lórí iṣẹ́ yín, lórí ọ̀nà yín. Gbogbo ojú àtọkọ̀ tó ń wò mí, mo kó yín pọ̀ tí bá ní máa dákọ̀ yín ní kọ̀ọ̀kan. Lórúkọ Jésù, ilẹ̀ oṣù ilẹ̀ ó tún mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Lórúkọ Jésù, ẹ ò ní dẹni ìtanù. Ohun Olúwa sínú ayé yín ní orúkọ Jésù kò ní di sọ̀rọ̀ òdì sí. Gbogbo ojú ọkọ̀ tó ń wò mí ní orúkọ Jésù, ẹ ò ní dẹni ìtanù. Ọfà ayọ̀fẹ̀ èṣù ní báyìí ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin. A wà láyé, a wà láàyè. A ní dòkú, kódà nífẹ̀ẹ́ dòkú. Wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa ní ìlú tí ẹ ti ń gbọ́ mi, ní ìletò tí ẹ ti ń gbọ́ mi, ní orílẹ̀-èdè tí ẹ ti ń gbọ́ mi, ní inú ilé tí ẹ ti ń gbọ́ mi, ní ibi iṣẹ́ tí ẹ ti ń gbọ́ mi, àti ní ibi kéréje èyí tí ẹwà tí ẹ ti ń wò mí. Ní orúkọ Jésù, ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin, a ò ní dòkú. Ọfà ayọ̀fẹ̀ èṣù ò ní bà wá. A ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mo kí gbogbo yín lápapọ̀ lórúkọ Olúwa, lórúkọ Jésù Kristi. Mo kí gbogbo yín ní orúkọ Ọlọ́run alààyè. Ẹ ò ní dẹni ìtanù. Ọfà ayọ̀fẹ̀ èṣù ò ní bà yín. Gbogbo ibi tó wù yín tẹ́ fẹ́ dé nínú ayé ní orúkọ Jésù. Ẹ̀mí aṣẹ́ni lórí ayé ẹni mọ̀nà. Abayé ẹni jẹ́ ní orúkọ Jésù. Wọn ò ní lóríyè, wọn ò ní ní ìpín lórí ìṣẹ̀dá yín. Ẹ ó débi tẹ́ fẹ́ dé ní ògo Ọlọ́run àti ògo àwọn ènìyàn tí Ọlọ́run yóò lò fún yín láti mú yín lọ síbi gíga. Ní orúkọ Jésù, ẹ ó débi gíga. Ọfà ayọ̀fẹ̀ èṣù ò ní bà yín. Ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin, àní dẹni ìtanù. Ó dàbọ̀.